Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kọ̀ọ́jọ̀kan náà ni a máa ń fún yín. So update eléyìí tí a mú wá nípa olóyè Sunday Igboho, update yẹn ni a mú wá fún yín tẹ́jọ́ fi wá sí wa. Olóyè Sunday Igboho ó sọ̀rọ̀, ó dúpẹ́ ní ọwọ́ gbogbo àwọn tó jẹ́ kí ó gain freedom látòrí kábíyèsí Olúbàdàn, Professor Wọlé Ṣóyínká, gbogbo àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá, kábíyèsí Olúgbọ́n àti Alhaji Muyideen Ajani Bello, bó ti jẹ́ pé àwọn ti papòdà kó tó di wípé olóyè Sunday Igboho ó padà rí freedom gbà. Gbogbo àwọn tán jẹ́ olórin King Saheed Òṣùpá, gbogbo wọn ni wọ́n ṣe àbẹ̀wò sí olóyè Sunday Igboho nígbà tí olóyè Sunday Igboho wà ní Kútọ̀nù. So gbogbo àwọn ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ṣe jẹ́ náà ni olóyè Sunday Igboho ló yànnàná. Ó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ President Bola Ahmed Tinubu wípé wọ́n nífẹ̀ẹ́ ọmọ Yorùbá, wípé wọ́n dẹ̀ ṣe gudugudu méje nínú ọ̀rọ̀ ìgbésí ayé, because nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀, ààrẹ àná President Muhammadu Buhari ló wà lórí ìjọba. Bí wọ́n ṣe rawọ́ ẹ̀bẹ̀ sí tó, olóyè Sunday Igboho ní kò dáhùn láti fún ní freedom. Nígbà tí President Bola Ahmed Tinubu débẹ̀, ní ọ̀nà tó ṣí fún ló ń fi lè wá jókòó sí ìlú bàbá àti àdúrà tí olóyè Sunday Igboho ṣe fún àwọn tí wọ́n jẹ́ kí Adéwọ̀lú Arusawan Ọládọjà tí mo ní bàbá àti Ọlọ́run tí ó ní dúró pẹ̀lú bàbá asọ́mọ tó ń gbé mi lọ ọlọ́mọ pé tí wọ́n láyé bá dé mi lẹ́nu kankan jẹ́ yọ mí bàbá gún di tó kílẹ̀ mọ́ tálí kí n tẹ́ mọ́ bí wọn bá fẹ́ gbọ́dọ̀ mọ́ bú ọtọ́ mọ́ tó wà sí oṣù kú asọ́mọ mọ́ Ọládọjà mọ́ fún mi pé fọkàn ẹ̀ balẹ̀ sáwọn kó ń bẹ̀ sábúrò ilé tó ń sin àwọn ará ọjọ́ ọ̀la rẹ̀ tó tún lọ dáhùn tó gbára bàbá rẹ̀ ò ní ká bàbá tó kù fún ọjọ́ bọ̀ ẹjọ́ ẹ̀ náà Ládọjà bàbá ti wà lọ́dọ̀ Ọlọ́run, bàbá rí wa àwọn oní bàbá, gbogbo àwọn tí ó wà ní ẹ̀mí bàbá láti mọ bẹ́lọ̀ fún ilé ẹ̀ka wà yìí kọ́lọ́n bá wa fi ìrántí bàbá wa Bọ́lá Tinubu sí bàbá lọ́kàn, kọ́mọ bá wa bẹ́lọ̀ fún kẹ́mi bàbá Tinubu yẹn ó gùn, kọ́lọ́n jẹ́ oúnjẹ ìjọba pẹ́ kọ́ jẹ́ nígbà tó bá wù. Bàbá wa ni wàá kú tọ́nu mo tó kú sọ tí ìṣirò tí máa parọ́ kọ́lọ́n bèrè lọ́nà bàbá tó fún mi, bàbá wa ni wàá kọ́nu irú bàbá gbé dín ìṣirò mi kọ́lọ́n jẹ́ bàbá yẹn ogun yàtọ̀ nígbà tí bá dùn mọ́rùn ara mi pé irú àwọn bàbá Wọlé Ṣóyínká wárò mi wá síkú tọ́nu tálẹ̀ ní wọ kẹ́wọ́ tó wà jẹ́ kẹ̀kẹ́ tó bá kú ní ọ̀bẹ̀lọ́ kí wọ́n dé tó jẹ́ pé dídé tèmi gẹ́lẹ́ sàǹfààní fún ọ̀gán tí ó máa tá mọ̀ ọ̀ràn tó ti dá ọ̀ràn ẹ̀wì tó ti dá ìdígẹ́lẹ́ bọ́ parí ẹ̀ àjàní mélòó kọ́lọ̀ wọ́n kẹ́ oníbọ́jọ́ kú ẹ̀dá bá ké ẹ̀dá mọ́ bá tọ́jọ́ kú ẹ̀dá bá ti pé yó kò sí ìkẹ́kẹ́ ta lè ṣe sí yẹn kọ́lọ̀ bàbá wa láyé tó lọ́wọ́ yóò kẹ́ bàbá lọ́dọ̀ tèmi bàbá dáa ìmọ̀dọ̀ tiẹ̀ o lọ́dọ̀ tèmi bàbá àjàní mélòó ẹni ọlọ́ọ̀tọ́ yẹn tẹ́ bá wo bàbá gbàgbé báyìí tẹ́ bá wo bàbá lọ́wọ́ bàbá wà lábẹ́ ọmọ kékeré máa ṣe tó tó lọ kò dẹ̀ sí ìṣòro tẹ́lẹ̀ bí wọ́n bá bàbá mi dìbò lọ́wọ́ àti kẹ̀kẹ́ láti sẹ́kọ̀nsì sárùjọ́ wọ́n sárùjọ́ tó bá ti ṣàlàyé ìtẹ́ ní bàbá mi gbé fóònù pé bá ń pe fún mi fóònù àbá ẹ̀ bá ń pe kíní kan kó tó gbọ́tọ̀ mẹ́jọ wá tó sọ̀rọ̀ tó sádà pẹ́ nìyẹn bàbá ti kẹ́ nìyẹn láwọn ti parí ọ̀rọ̀ yẹn ó ní mọ̀ lọ́mọ tó wọ́n yẹn jọ kọ́tà èmi nísìn Kristẹni mi bàbá wa láwọn fẹ́ mú mi lọ́wọ́ mẹ́ta mi lọ́wọ́ nílé ọ̀lọ́mẹ́ta ẹ̀mẹ́ta bàbá sì tó mẹ́ta fún mi Sunday ìtàn sí ọ̀dì mẹ́ta ìyá lè wọ̀ tí ẹ̀ débẹ̀ kó orí kó ti ọ̀dà mọ́ débẹ̀ mọ́ kéwòn wọ́n sá débẹ̀ kódà Alhaji Kazeem Eletu bẹ́ẹ̀ni ó àrẹ́jì ó ti àrẹ́jì pé tó bàbá sọ fún pé báyìí báyìí mú àti pẹ́pẹ́lẹ́ mọ́ ní bàbá pẹ̀lú ẹ̀lọ́ bàbá ní wọ́n sọ ọ̀rẹ́ bàbá tó ń lọ ọ̀dà wọn lọ ìmúra mo sọ̀rọ̀ mo wọ̀ wọ́n sá máa wò mí èmi ọ̀bẹ̀ lọ́n fún wọ́n sá mọ̀ tẹ̀lé mi mo ní nísìnyí máa lọ bó mo fẹ́ kírun wa kò ní ìdìbò kírun mo sá tẹ̀lé mi débẹ̀ wọ́n lẹ́yìn ọ̀dà tó ìgbà wọn fúnra mi mọ́ bó ṣe jẹ́ àgbà mùsùlùmí àgbà bàbá ní ìsìnkú tó ní mùsùlùmí ọjọ́ kí ni mo ṣe fẹ́ràn rẹ̀ èmi ní fẹ́ràn rẹ̀ gbogbo táwọn ọmọ bàbá bá wà láyé ọlọ́mọ fẹ́ràn wọn ṣe mọ̀ pé báyìí bàbá fẹ́ràn mi torí àti ìgbéra èmi mọ̀ oúnjẹ ìgbà ni Kristẹni ni Kristẹni ọ̀gbìn ọ̀dẹ́dẹ́ Kristẹni ọ̀gbìn ọ̀dẹ́dẹ́ lẹ́bàá ní ìgbàlúwà Kristẹni ọ̀gbìn ọ̀gbà tí kí wọ́n sọ pé àgbàlá náà gbàlagbà nígbà náà ni wọ́n bàbá yìí fẹ́ràn mi bàbá wọn bí yá mi pé ìwọ ìyá Sunday ọ̀gbìn Sunday àjẹni ọmọ mi ní rárá oṣù ni ọmọ mi rárá àwọn èkúté tẹ́ mọ́ mi lọ́wọ́ lọ́mọ bàbá níbi tó lọ́n pa mọ́ sí lára Sunday ìwọ ìyá tó bí olè mọ́ èmi àwọn ẹlẹ́dẹ̀ bí lára ọmọ tó fẹ́ràn rẹ̀ bàbá ní Sunday ògùn ìmú tí ìmú kankan mímú ẹ̀ 50,000
mo wá dé bàbá níbi mo ní bàbá ẹ mọ̀ ṣètò fún mi kí wọ́n gbára kí wọ́n fi ṣèwádìí ìgbẹ́ fún mi ọmọ dáhùn àbá àti mọ́tẹ́ ọdún ẹ̀ parẹ́ bàbá ní ẹ̀ ń tú lómú tó rí báyìí èyí mú rọ́tọ̀ ìpòlẹ́ ọ̀gá tó bí ìyàrá ẹ̀ ń tú wò lómú kí ní dẹ́rìn tí àwọn àfa wọ́n ṣàdúrà fún ìṣẹ̀lẹ̀ lẹ́wọ́ ọ̀pẹ́rẹ́ ìṣẹ̀lẹ̀ lẹ́wọ́ ni wọ́n ṣàdúrà fún wọ́n ti ṣàdúrà fún tán àwọn tó bá wà wọn wà fún wọn lóúnjẹ àwọn ilé tí kò bí ládùúgbò rẹ dáadáa wà fún ọkàn jẹun wà rẹ ti gbà ó sì mọ tóbi sí ayé òsì nílé ọmọ wọn mọ ìdúró lọkàtà ní ìdúró ìrẹsẹ ní ìtàn ọsọ ìdánilẹ wọn kàtàkàtà bàbá sọ ọ̀rẹ́ rẹ nígbà tó dé ẹ̀rọ ọmọdé yẹn tó nínú ìwé ẹ̀yìn bá mi sẹ́mi lé mi ọlọ́run bá tó mi ní tó mọ̀ bàtà kù láì tó mọ̀ bàtà wáyé kọ́ tẹ́ bàbá sáfẹ́fẹ́ tó dáa èyí wà kọ́mọ tó yẹ kọ́mọ kù sí gbóbi ó ti bàbá bá kù sí ọlọ́run bá ọmọ ẹ̀sìn ọlọ́run kò lè yẹn sáwà inú gbèsè ayé tèmi inú súnmọ́ pọ̀lọpọ̀ àwọn àfa èmi mọ̀ ọ̀nà kan tó bá wọlé kọ̀rọ̀ kan wà lọ sàfúrú fún mi bàbá ò ní kọ̀rọ̀ kódà àwa gan bí bàbá bá ń wẹ̀ lọ́wọ́ tí wọ́n bá ní tani bàbá lè ní mò ń bọ̀ bàbá ò sọ fún mi pé Sunday wọ́n mọ Sunday wọ́n ti wọ́n mọ tàn án wọ́n ní kó sáàfà kankan ẹ̀kú kankan irọ́ ni wọ́n ń pa fún ọ fọlọ́ nǹkan lẹ́nu ìgbà kí ni sí ọ̀gàn làlọ́ súnmi dé wà láyé pọ̀ kẹ́ńtà yẹn wọ́n ní bàbá wọ́n ní mo jẹ́ wọ́n tóbi bẹ́ẹ̀ ẹ̀yẹ́ mo ṣètò fún mi àwọn ètò ògbó ló ń ṣe wọ́n mọ̀ ìgbà kò ṣètò kankan Abbas ẹ ṣètò àwọn afa ẹ mọ̀ ṣàdúrà owó ìbádọ́ àyọ̀gbà ó sì gbà ọlọ́run bá tó ti rí ọlọ́mọ mi tó mọ̀ mi gbogbo àwọn bàbá mi ní ìdókòwò ayé ọlọ́run àti tó dàgbà àti tó pé lọ sí ara pọ̀. mo fi bàbá yẹn mo ti gbèrò yẹn mo fi gbìyà àwọn arábìnrin àwọn ibìkan àwọn tó gbìyànjú lọ tí mo bá jà tó lọ àwọn tó bá gbìyànjú lọ ni mo bá jà ìbá kò sí tó lé ní pé ọ̀dọ́ mi. Olúwa bá mi kẹ́ bàbá mi Rabi Ọlọ́run. Olúwa bá mi kẹ́ bàbá mi Rabi Ọlọ́run. Bá mi kẹ́ bàbá mi Rabi Ọlọ́run. Alájà ni mú ìdí òtòrè kíyà wá. Bá mi kẹ́ bàbá mi Rabi Ọlọ́run. Alájà ni mú ìdí òtòrè kíyà wá. Bá mi kẹ́ bàbá mi Rabi Ọlọ́run. Ọlọ́ba akẹ́bàbà ọlọ́ba àgbẹ̀fẹ̀ alájà ẹ jẹ́ wa mọ́ ẹ jẹ́ wa mọ́ bàbá mi sọ̀rọ̀ tó kú tó kó ní bàbá símọ́ ẹni pélé wa mọ́ ọlọ́ba táwọn wá wà nílẹ̀ àwọn tẹ̀ wá wà nílẹ̀ àsímọ́ àwọn débi náà tó tọ́ ààrẹ nìkan tí bá bá wà dọ̀ bàbá èrò kún bìbì páàkì ọkọ̀ tí n bá ti ń jábọ̀ ọmọ bàbá lè mi àwọn ènìyàn ẹ̀ sáà gbẹ̀dẹ̀ lóhùn kí ló fẹ́ wọ́n ní wọ́n ní kí wọ́n ní pé wọ́n lè fẹ́ lórí wá sí kan mo fẹ́ wá bá yín bẹ̀ àwọn ènìyàn kò fi wá bá mi lẹ̀ tó lọ fẹ́ràn bá mi bẹ̀ mọ́ lọ gbogbo bí ó di bàbá mi wá sí wá sí ó ní tá àbá ti sí mọ́ ẹni máa ń wá wa mọ́ ó ní torí pé àwa tẹ̀ ń wá wá àwa tí wọ́n ń wá wá náà là á sí mọ́ ó lẹ́nu tó bá nífẹ̀ẹ́ wá nù wọn gbẹ́ngbà tá a bá kú ní ó sọ pé ẹ̀sìn wọn sínú yàrá mi ó lọ́wọ́ lọ́wọ́ ẹgbẹ́ wọn síta lọ́wọ́ máa já máa rọ́ọ̀kù àjà ni bàbá dáadáa ó ti mú ètò ara ẹ̀ kọ̀dẹ̀ pé rẹ̀ ní kankan bàbá ọ̀ka rẹ̀ kún kankan mo gba owó kan bàbá sàdúrà fún mi bí wàá ọlọ́jọ́ mi bàbá alábòkè ọlọ́jọ́ mi wọ́n gùn wọ́n wájú ni bàbá tó tóbi ni mo dúró síbẹ̀ yẹn afẹ́ lọ sólómi ni bàbá ń bọ̀ èmi ń bẹ́ lọ́wọ́ kí n mọ bàbá mo ń bẹ́ lọ́wọ́ fún mi ní pé mo fẹ́ mọ bàbá mi tó gbé lọ àjà ni kí n tó jáde láyé kí bàbá mi tó fún mi bàbá náà kó n fẹ́ mọ Sunday nígbà tó lọ́wọ́ wa sí kó n bẹ́ mo pàdé bàbá mi wọ́n ní bàbá mo ti fẹ́ mọ̀ ní ti pẹ́ mo lẹ̀ tájẹ̀ ti mọ̀ níbẹ̀ kan lóṣogbo òun gbé mi lọ ẹ wá síbi àwọn alálàsàlátù àwọn àṣàrùdé ẹ wá sí wá sí wọ́n á sọ pé bàbá mi wá sí bẹ́ẹ̀ mo ti plan ara mi pé lẹ́ni yìí ni kò ní dọ̀la èmi dẹ̀ ti strong dáadáa báyìí agbára ti wà láti súnmọ́ bàbá kọ̀sẹ́ tó lè ní mọ́ súnmọ́ bàbá mi mo fẹ́ rí bàbá yẹn kí n lè fọ́ kàn kí n lè wọ́n lọ bá jókòó sórí àga mo ń tájẹ̀ bó mo ṣe gbé mi lọ jẹ aago márùn-ún láyé mi ló bá dé wá rí fọ́ mi lọ níbi ah nígbà tó lọ láti pèsè tó ń jẹ́ tí màá mọ bàbá odó mi ń bí ni bàbá alátókè kọ́lọ́ jẹ́ kí bàbá alátókè òkú alátókè òní bàbá mú jìnnà àbẹ̀jà ní Bello wọ́n bọ̀ wá sábà fún mi yes alátókè kílódé mo ní mo fẹ́ mọ bàbá yẹn ti pẹ́ alátókè ilé wọn bẹ́ẹ̀ wọ́n bọ̀ ní sinmi kódà mo ní bí lọ́lé ni lọ bàbá nẹ̀ dé àwọn ajá bá sinmi wọ́n á sábà fún alátókè wọ́n fẹ́ mọ lọ bàbá mo ti bẹ̀rẹ̀ bàbá ní ẹ̀ bàbá mi ọmọ yìí tẹ ló fẹ́ mọ̀ yìí bàbá lọ́mọ wo ní Sunday wọ́n ẹ̀wùdà tí wọ́n ní ojú báyìí lọ mo ní bẹ̀rẹ̀ bàbá mo ní bàbá ṣé mo fọkàn yìí bàbá ní fọkàn mi wo dìmọ́ mi dáadáa dìmọ́ mi dáadáa níta níwájú ilé ajé tó kí níbí báyìí mo wá dìmọ́ bàbá mi tó ká bàbá wa ní àbá ẹ ṣàdúrà wọ́n sọ̀rọ̀ níbi báyìí òkú sàárín àwọn afáyà yẹn sọ̀rọ̀ wọ́n ṣàdúrà fún bàbá ní wọ́n bóde lórí wọ́n ṣàdúrà wọ́n ṣàdúrà fún bàbá ní sọ ti kọ́lé sí báyìí mo ní mo ti kọ́lé bọ̀ kọ́lé sọ̀rọ̀ tó pọ̀ mọ́ kọ́lé bẹ́ẹ̀ wọ́pọ̀ lórí wàá ní ìdìbò ẹgbẹ́ ọmọ ọjọ́ state náà mo ní bẹ́ẹ̀ o ti kọ́lé sọ̀rọ̀ state
ọkọ̀ lè sí ìgbà ló sì ti lù rẹ̀ ní ẹ̀sà àrà kásàdúrà fún ọlọ́run gbàgbà ìkọ́ra nígbà pẹ̀lú ìwé òkè wọ́n sábà ẹ̀fọn ìgbà ló tó wè mọ́ ìjà mọ́wọ́ kan ní olú ẹ̀ láyé mi káfẹ́ yẹn $500,000 bẹ́ẹ̀ ni sọ́gbọ́n ẹ̀fọn wa gbàdọ̀ àwọn àdúrà mo sì bọ̀ direct ọ̀dọ̀ bàbá mi wà má fi hàn bàbá mo ní bàbá àdúrà ti dà bàbá mo kẹfẹ́ lọ́ra kẹ̀kẹ́ mo ti ń bẹ̀ bàbá yẹn àbá àti bàbá sáà envelope mo fi yẹ ọgbà 100,000 100 tuntun 1,000 ilé ìgbà bíi ìgbà ìlà rẹ̀ bàbá gbà láti sọ́wọ́ sunday nisa mo fi kún ebi èmi kó yẹn mo ní $500,000 mo fẹ́ $100,000 kankan wọ́n fi mú ọkọ̀ ilé lọ́lọ́ fẹ́ kọ́ bàbá wa ná owó ìtàn tí ọ̀tá bàbá mi sákọ̀lé bá sáré lọ sí sókà gbàgbé àgbà musa wáyé ilé tí mo kọ́kọ́ rí wọ́n ní ìyá àjẹ̀bú kan bọ́ọ̀lù sí olóòrùn ilẹ̀ wọ́n tà fún mi gbogbo blọọkì mo yọ sórí ilẹ̀ mo yọ dẹ́ fún àwọn mẹ́lẹ̀ wọn ní wọn mú lọ alájọ láti jẹ́ wọn wálẹ̀ sí omi wọn tún wálẹ̀ mi ìgbà tí mo tún rí yẹn ìyá kẹ́nà tó dé tó lóun lọ mo máa dáná ìyá ní bọ̀dé bá lera lẹ́mí fún wọn yọ dẹ́ fún mi ìlú lẹ́yìn ilẹ̀ tẹ́fẹ́ rí báyọ̀ ní 250,000 ẹgbà tó ti yẹ kó bí yẹn bẹ́ẹ̀ 6 months tó láti kọ́lé yàrá òun nàró ní yẹn pàápàá bàbá lọ́wọ́ bá mi sílẹ̀ yẹn 2012 bàbá wa ní ilé ilé ìkọ̀kọ́ yìí ó tó kọ́ mi ó tún gbélé lọ ó tún kọ́ mi ó tún kọ́ mo ní àmì ọ̀ gbàgbọ́ ní mẹ́rin gbàgbọ́ mi ó tún kọ́ bí a lọ tó 2 years ni kò tó wọ́n yẹ mo fi kọ́lé ìtàn akámi wọ́n yẹn na tó 2014 mo wá à ń bọ̀ láti kó àti bàbá mo wá pè bàbá mo fẹ́ kẹ́ yàrá mi kẹ́ kí mi bàbá ní sẹ́ni ọ̀rẹ́ àbúrò àbọ̀ bàbá gbọ́dọ̀ mi wá mo ní bàbá ilé tìbítà ìsàdúrà ẹ̀jẹ̀ kadé sáré bẹ́ẹ̀ bàbá ní Allahu Akbar nígbà wà á rí ilé yẹn bí wọ́n ní kàmú kọ́lé yẹn bàbá ní Allahu Akbar mo lè sọ ẹ̀ ọ̀rẹ́ àkókòlẹ̀ tẹ̀rẹ́tì bàbá ní kẹ́kẹ́ wọ́n débi lórí basiti wà ń bẹ ẹ̀dùwẹ̀ wà ń bẹ gidado wà ń bẹ ajidrisi wà ń bẹ bàbá ní kọ́ńtún bọ́ọ̀lì bàbá ní basiti wọ́n sì yẹn ní àtúnṣe ó tún kọ́ mi èmi ló sì mọ̀ ẹ̀kọ́ sì ní sí ọ ọgbà àkọ́kọ́ ní bàbá rẹ̀ èmi náà gbà bí ọmọ mi mo gbàdúrà fún bàbá sàdúrà kan tẹ̀pẹ́ ká mú àbá bàbá ní gbóhùn ọ̀rọ̀ bàbá mú owó tán bá bọ̀ lóde wá àti tán bọ̀ mo ní bàbá owó pé àṣàdúrà lè fún ọmọ mo ní bàbá kí ló bàbá àti ẹja lóde àjọba tẹ̀lé ọba dígẹ́ ẹ̀ máa fi ẹrí kù. ẹ jẹun ọmọ pẹ́pẹ́pẹ́ nísìnyí báyìí nísìnyí àwọn náà ta wá ní nísìnyí bọ́ọ̀lù ọba fẹ́ kọ́dọ̀ mi wá sí dáadáa kò ní dàbí bàbá bẹ́ẹ̀ lé bàbá ní àwọn náà wà ń dojúmọ́ ìrọ̀ là ń pa bí wọ́n làwọn wá kí irọ́ ni o bàbá mi ti sòdúdú ọ̀rọ̀ pé àwa tẹ̀ ń wá wá náà ẹ̀ là símọ́ ẹ̀ wá ti wá mọ́ ẹ̀ ìjọba ní ọ̀nà tiwa mọ́ ẹ̀ ní ọ̀nà tiwa mọ́ kó dà pàápàá àwọn alágbára tó gbé tí bàbá flash lásán ọmọ gbọ̀n bẹ́ẹ̀ bá pọ̀ wọn ní gbé fóònù yìí o ẹ wà mọ́ kàn yín pẹ̀tọ̀ ọlọ́run bá ọwọ́lá àgbẹ̀dá tí bàbá sẹ́ni gbogbo ọmọ ọlọ́mọ àti wíwá káyọ̀ ọmọ ọlọ́mọ yìí kó jẹ́ kí àwọn ọmọ bàbá di president wọ́n di governor wọ́n di senator wọ́n di minister àwọn ọmọ tí bàbá gẹ́gẹ́ tó jáde láti inú bàbá gẹ́gẹ́ ọlọ́run gbé wọn ga kí ó kọ bàbá Muyideen Ajani Bello kó tẹ̀ ní parí náà ọmọ gaasi la fẹ́ ọmọ gaasi ni o ọmọ gaasi ni o ọmọ gaasi ni o ẹni yóò gun dáadáa lẹ́yìn wá jẹ́ bàbá president àbí ìyá president ẹ̀dìyà gómìnà ẹ̀dìyà minister ẹ̀dìyà senator àdúrà lẹ́nu ọmọ síyà rẹ̀ àbí bàbá rẹ̀ náà ni pé ọlọ́run di irin yín pẹ́ torí kò ní ẹ̀fẹ́ pẹ́ láyé ọlọ́run di irin pẹ́ mọ̀ ẹ̀yin lẹ dọ́mọ̀ mi kalẹ̀ yìí ẹ̀dọ́mọ̀ mi kan ti sèé kékeré kódà tí n bá gbé mọ́ mi fún ọ pé má mọ̀ mi náà rè mọ́ mi pọ̀ ìjọra àti mọ́ mi àti là gbogbo ẹ̀ fi tì ẹ̀dọ́mọ̀ mi tí ì sèé kékeré mọ́ mi náà rè gbígbó ni gbèsè borí náà rè wọ́n bẹ̀rẹ̀ gbèsè ọmọ sálájà ni wọ́n mi gbèsè yóò borí ọlọ́run ti dáyà yóò borí síkírà tó pẹ̀ mùsùlùmí bàbá mi lọ́fẹ̀ẹ́ lọ́sọ̀ọ́ kristian wọ́n aṣọ di síra mọ́ mi sígà so ẹ̀mí ogun mọ́ mi ìyá mi náà ní ẹ̀mí ogun àmì kẹ̀kẹ́ la lè fún àṣìlẹ̀ wọn wá bí lójúmọ́ lọ́tọ̀ ọlọ́run bá tí ó payín mọ́ títí di àsìkò yìí tọ́wọ́n bá payín sí pé àwọn ọmọ yìí yóò sì fi ọ̀rọ̀ kẹ́ bàbá náà ẹlẹ́dà bàbá sì wà pẹ̀lú yín náà ni àmọ̀ pé gbogbo yẹn náà lè rí bákan lọ́tọ̀ ọlọ́run bá tí ó jẹ́ kí bàbá ó dó tọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọlọ́mọ tó ọlọ́run bá yóò bá dó àwọn tí náà orí àwọn tí bàbá dó sí náà ti wọ́n ti bèèrè náà ní ìsìn mínísítà tó ti di gbádà wọn náà ní ìsìn láti ìgbà wọn ti sin bàbá ààrẹ pé kẹ̀kẹ́ lè rántí ìgbàgbọ́ wọn bẹ́ẹ̀ bá tó wọn ní gbé fóònù àwọn ẹ̀wà tí wọn bẹ̀rẹ̀ dà wọ́n ìyá ìkílódé ẹ̀yẹ́ ń bẹ̀ wá fún ìgbà kíni báyìí ṣe rí náà nìyẹn ẹ̀dá ìlú wa àìsí àjọ̀nù àìsí ṣe màláìka àìsí kẹ̀kẹ́ nígbà tó bá ní gbòó sàmà rẹ̀ ẹ̀dá ń tàn mí ni gbòó sàmà rẹ̀ ń tàn mí ni
bàbá sì ń tàn mí inú ọ̀kan ara tẹ̀lé ní ìsòsà kẹ̀kẹ́ mọ́tò mi èso kọ. nígbà bàbá tó bí ní ìsòsà ó ṣe lókun tó ní gbogbo ẹ̀ tó ìlú rẹ̀ nílà táwọn bàbá mi ní bàbá ń pè ní ìsòsà ẹ̀ ń tàn mí náà ni ọ̀dọ́ wa ní tẹ̀lé ìsòsà wà kẹ̀kẹ́ sà inú ọ̀kan máa ń ọlọ́run wọlé ìsòsà ọlọ́lágbára sábà gbàmí ló ṣe rí mi gbàmí ló ṣe rí mi ọlọ́run bá lọ́gbà mi ló ṣe rí mi mo ti wà lómi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀tá mi kan fẹ́ dé mọ́ wọ́n wà sí ìlú bàbá mi mọ́ ni wọ́n ronú mọ́tò ọlọ́run nínú mi ó sì lọ́kàn mi ìyá máa ń sọ fún ẹ̀ pé ìwọ́n tó bá fún mi ọ̀pọ̀ ọlọ́run ó sì kankan fún ẹ̀ ọ̀gá ń bú mi náà ní ọkàn dédé kan ètì mi àìsàn kankan fún ẹ̀ kí ló ètì mi fún àbí kí ni mo ṣe fún ẹ̀ wọ́n tó dé ọ̀fẹ́ kí n dé mọ́ náà ní kí ni mo ṣe fún ọ dídé mi kò dí orí tiẹ̀ lọ́wọ́ àìdé mi kò dí tiẹ̀ lọ́wọ́ kí lọ́wọ́ abẹ́ lọ́wọ́ kí mi náà ó dé kí n gbàdá sí di ẹrù mi fún bí bá kẹ́rù mi lẹ̀ fún ọ ní lẹ́yìn sí o ò lè débẹ̀ o lè jogún ẹ̀ o ò lè jẹ́ ẹ̀ o ò lè jogún mi àwọn mi ló ní kí wàá lọ́wọ́ gbàdá kí mo dé fún kò dáwẹ́ dídé mi tí ọba dẹ̀ tẹ ọlọ́run pàtó ọlọ́run ló dẹ̀ ní dé ọlọ́run náà ló lè bájà kì í ṣe ìwà dídé mi ní sí ọlọ́run ló dẹ̀ ní dé nígbà tó lọ́wọ́ pàtó Olúbàdàn bàbá mi dáadáa ọlọ́run bá tó bá mi dá sí ọlọ́run ló sábà bí àti lọ́bẹ̀ bàbá mi ẹ̀sọ́ ayélujára Tinubu tí bàbá sì dẹ́bẹ̀ ní tó sì ní mo bọ̀ nílé ó wà ní tiẹ̀ tó ń bínú wọ́n tó lè dá mi túlẹ̀ tó lè dá mi gbà á lẹ̀ ọkàn wa ń bínú pé mọ́ọ̀dì kí wọ́n lọ bínú tó bá jẹ́ pé gbogbo lẹ́ọ̀lẹ́ tó ti tà tó sì mọ̀ pé gbogbo ti dé yóò yíwọ́ náà ni a lè mọ́ bọ́ dá sí káfí ọ̀lẹ́ àbí ta gbẹ lọ. wọ́n lè mẹ́jọ rẹ̀ wá dọ̀ mi wọ́n lè mẹ́jọ rẹ̀ wá gẹ́gẹ́ bí ẹ̀mọ́ ọjọ́ wọn sáfì ẹ̀mọ́ tí ó fi adé fún náà nìyẹn. tó gbogbo ẹni tí wọ́n ń bẹ lọ́run pé ká mọ̀ dé ẹ dákun ẹ mọ̀ bínú ẹ mọ̀ síbẹ̀ ẹ mọ̀ síbẹ̀ ẹ dákun àti dé Lovers all over the world ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ ní ẹnu olóyè Sunday Igboho tí ó ti sọ yẹn ó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n dúró tì láti jẹ́ kó ní freedom ó dúpẹ́ lọ́wọ́ wọn ó dẹ̀ kí gbogbo àwọn tí wọ́n tún gbẹ̀yìn bẹ̀bọ̀ jẹ́ náà ó dúpẹ́ lọ́wọ́ àwọn náà wípé oore náà tún ṣe fún wípé Ọlọ́run nìkan ló ní kápá lórí ohun gbogbo pé nígbà tí Ọlọ́run ti jẹ́ kẹ́mi ó bọ́ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ bí wọ́n tún dúpẹ́ lọ́wọ́ wọn so ẹ̀yin tẹ́jẹ́ fíwá sí wa tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ orí YouTube channel wa ẹ bá wa subscribe ẹ bá wa like ẹ bá wa comment ẹ bá wa share so I appreciate the support in so far we love you all thanks for watching.